الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد. أقبل فون الله سبحانه وتعالى أتويك تيجي فون النبي محمد صلى الله عليه وسلم. اللهم ما شاء بعد سالكون كاتي قفل محمد صلى الله عليه وسلم. ìkẹ́nà kún wọn lórí ànábì nìkan, ọba àwọn ará ilé ànábì, ọba àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó máa ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam títí ìjọ́ gbèǹde alqiyama. eléyìí ni ìtẹ̀síwájú lórí tírà al-mukhtasaru fi sirati nabawiyyati sallallahu alayhi wa sallam. eléyìí ni ìtẹ̀síwájú lórí tírà èyí tí a ń ṣàlàyé fúnra wa, tí a ń tú fúnra wa, tírà tí wọ́n fi tó jẹ́ pẹ́ńtọ́ nípa ìtàn ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ àtọwọ́ Ọlọ́run kó máa bá a. àti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà, eléyìí ni ó jẹ́ ìjókòó kẹta tí yóò máa wáyé lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí. ibi tí a ti gbé ọ̀rọ̀ lónìí òun náà ni wiladatu nabiyyi sallallahu alayhi wa sallam wa rada'uhu. eléyìí òun náà níbi tí wọ́n ti ń sọ nípa bọ́n ṣe bí ìbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa rada'uhu, àti bí wọ́n ṣe ṣe kí nìyẹn o, àṣe bí wọ́n ṣe tọ́ bó ṣe mú yàn, àti àwọn àlàyé tó wà lábẹ́ rẹ̀. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tá a bá ti sọ abala kan ìtọ́lọ́ba ní ká lè rí sọ níjókòó, àá sọ àwọn àǹfààní tá a rí mú ní ibẹ̀. àfáà tẹ̀síwájú, wọ́n sọ fún wa, wọ́n ní wulida rasulullahi sallallahu alayhi wa sallam yawm al-ithnain min shahri rabi'in al-awwal min 'am al-fil. wọ́n ní wọ́n bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam yíṣẹ́ Ọlọ́run ọba yawm al-ithnain, wọ́n bí ní ọjọ́ yawm al-ithnain, èyí tí àwọn olóyìnbó pè ní ọjọ́ Monday. min shahri rabi'in al-awwal min 'am al-fil, ní oṣù Rabi'il Awwal, ní ọdún tí a máa ń pè ní ọdún elérin, èyí tí a ti máa gbọ́ tí ìṣẹ̀lẹ̀ erin tí ó ṣẹlẹ̀ látàrí ẹni tó fẹ́ wá wó Kàábà, tọ́lọ́run subhanahu wa ta'ala ṣíṣe kí nìyẹn o, tó sì dá èròǹgbà rẹ̀ dúró tí ò jẹ́ kó rí ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó wà lábẹ́ rẹ̀. eléyìí kò í ṣe àròsọ ọ̀rọ̀ lásán pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ Monday, ni ó ní ẹ̀rí. àfáà ní pé ẹ̀rí eléyìí òun náà ni hadith tí Imam Muslim rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde, tí wọ́n ní an Abi Qatadah al-Ansari radiyallahu anhu قال إن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال رسول الله صلى الله عليه وسلم فيه ولدت وفيه أنزل علي. أنا محمد صلى الله عليه وسلم ọ̀gá wa kan náà, ọ̀gá wa àgbà náà sàhábà, wọ́n gbà wá láti ọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n sọ báyìí pé wọ́n béèrè lọ́wọ́ sallallahu alayhi wa sallam pé ìwọ ànábì, a máa ń rí ẹ tó máa ń gbààwẹ̀ níjọ́ Monday. ànábì wa ń dá wọn lóhùn pé ìjọ Monday tẹ̀lé tí wọ́n ń gbà ilẹ̀ yìí, ìdí rẹ̀ náà ni pé fíhì wulidtu, ìjọ tí wọ́n bí mi ni, wà fíhì unzila alayya, ìjọ yìí sì ni wọ́n ṣe kí nìyẹn o, ìjọ yìí ni wọ́n gbé mi dìde, ni wọ́n sọ wá yìí fún mi. tó ń túmọ̀ sí pé èyí tí ò sí rújú ń bẹ̀ òun náà ni pé ọjọ́ Monday òun ni wọ́n bí oníṣẹ́ ńlá wa, ọ̀gá wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àfáà tẹ̀síwájú, wọ́n ní واختلف في تحديد يوم الاثنين من شهر ربيع الأول الذي
ولد فيه رسول الله صلى الله عليه وسلم. àwọn olùmọ̀ wá ṣe ìyapa ẹnu látàrí pé a rí ẹ̀rí tó gbé wá pọ̀yàn péjọ Monday Nabi sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé ọdún elérin ni, ṣùgbọ́n ọjọ́ wo déètì wo ló bọ́ sí ní Rabi'ul Awwal, a mọ̀ péjọ Monday ni, ṣùgbọ́n déètì wo ni eléyìí àwọn olùmọ̀ wọ́n ṣe kí ni wọ́n ṣe ìyapa ẹnu ní orí rẹ̀. فالجمهور على أنه يوم الثاني عشر من شهر ربيع الأول. èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ fi tán sọ tó yẹ sí pé òun lọ̀gọ̀rọ̀ wọn sọ òun náà ni wípé ọjọ́ on the 12 nínú oṣù Rabi'ul Awwal òun ni wọ́n bí oníṣẹ́ ńlá wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tó yẹ sí pé ẹ̀rí sì wà ní tó yẹ pé òun dẹ̀ ni àwọn olùmọ̀ tó pọ̀ jù ni wọ́n sọ. lábẹ́ ẹ̀bẹ̀ òun náà ni pé léyìí tí ò sí rújú ń bẹ̀ pé ọdún elérin, ọdún tí ìṣẹ̀lẹ̀ erin tí ó ṣẹlẹ̀ òun náà bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ni hadith yìí tí Imam Tirmidhi tí wọ́n bí àti Imam Ahmad tí wọ́n sọ pé ṣé ni rẹ̀ ó lálàáfíà. عن قيس بن مخرمة رضي الله عنه قال ولدت أنا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل. حديثي tí wọ́n gbé jáde yìí òun náà ni pé Qais bun Makhramah kọ́lọ́n kó wá ní yọ́nú sí, ó ní pé wọ́n bí èmi àti Muhammad sallallahu alaihi wasallam ní ọdún kan náà ní ọdún elérin. so eléyìí òun náà ló fi ń tọ́ka sí pé ọdún tí ìṣẹ̀lẹ̀ elérin ṣẹlẹ̀ òun ni wọ́n bí Muhammad sallallahu alaihi wasallam. nínú ẹ̀rí mi tó náà tó tọ́ka sí nǹkan yìí òun náà ni hadith tí Hakim tí wọ́n gbé jáde fún Mustadrak tó yẹ sí pé Ibn Abbas radiyallahu anhu qal tó sọ pé wulida Nabi sallallahu alaihi wasallam amal fil, ọdún elérin òun ni wọ́n bí oníṣẹ́ ńlá wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam. eléyìí fi ń tọ́ka sí pé ó fẹsẹ̀ múlẹ̀ wípé ọjọ́ Monday ni wọ́n bí, ó sì fẹsẹ̀ múlẹ̀ wípé ọdún elérin ni wọ́n bí, ṣùgbọ́n déètì tó wá bọ́ sí òun ni ọ̀gọ̀rọ̀ òun náà ni kò sí àpẹẹnu àwọn olùmọ̀ náà wà lórí rẹ̀. ìfọwọ́ tẹ̀síwájú lẹ́yìn àti wá gbọ́gbọ́n ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ sára àtàn bí tán. أرضعت آمنة بنت وهب ولدها رسول الله صلى الله عليه وسلم أياما. àtàn bí Ànábì tán ìyá rẹ̀ tí ń ṣe Amina bintu Wahab tó yẹ sí pé òun ló bí Ànábì sallallahu alaihi wasallam, ìyá rẹ̀ ó ṣe kí nìyẹn ó ń tọ́ Ànábì, ó ń fún lọ́yàn kẹ́ bá ṣe mọ̀ kọ́mọ tó máa bí wọn mú yẹn náà ni. wa kanat qalilatal laban, ṣùgbọ́n ìyá rẹ̀ yìí ó jẹ́ ní tó yẹ sí pé kò fi bẹ́ẹ̀ ní omi lọ́yàn púpọ̀. látàrí eléyìí òbí tó sì láàánú fọmọ ọmọ kékeré lọ mú yẹn thumma arda'atuhu Thuwaybatu mawlat Abi Lahab. lẹ́yìn ìgbà yìí ni Thuwayba tó jẹ́ ìkan láwọn ẹrú Abu Lahab tó padà tú ọkùn lọ́rùn rẹ̀, òun náà wá ṣe kí ni ó wá fún Ànábì ní ọyàn. wa dhalika qabla an taqdama Halimatu Sa'diyah. ṣùgbọ́n gbogbo àwọn eléyìí ó ṣẹlẹ̀ before kí Halimatu Sa'diyah àti gbogbo aná mọ̀ pé olú fún Ànábì lọ́yàn kó tó pé òkú tó fún Ànábì lọ́yàn. nínú ẹ̀rí tó tọ́ka sí pé eléyìí bó ṣe rí náà ni pé Thuwayba ó ṣe kí nìyẹn ó fún Ànábì lọ́yàn. òun náà ní hadith tí ó wà nínú Sahih Bukhari àti Sahih Muslim tí wọ́n gbé jáde látàrí pé tí kan náà àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam sọ fún mi pé a gbọ́ pé wà ní sallam ó fẹ́ kí nìyẹn ó fẹ́ ọmọ Abi Salama. faqala sallallahu alaihi wasallam binta Ummi Salama, àlọ́ sọ pé ọmọ Ummu Salama lẹ́yìn sọ qultu náà mo ní kí bẹ́ẹ̀ ni. faqala Rasulullah sallallahu alaihi wasallam àlọ́ àǹdà olóhùn pé law annaha lam takun rabibati fi hajri ma hallat li. àwọn fáwọn sọ pé nínú ọ̀tún tó Ànábì dá lóhùn pẹ̀lú ọ̀rọ̀ yìí náà ni pé tó wà kí n pé bó ṣe wà ọ́lá wí pé ó jẹ́ ọmọ tó yẹ sí pé ó jẹ́ ọmọ tí wọ́n tọ́ nínú ilé ìwé tó yẹ sí pé wọ́n gbé wá sínú ilé látàrí pé ìyá rẹ̀ gbé wá sí ilé mi láti wá tọ́. innaha, ṣùgbọ́n ọmọ tó wá ń sọ yìí, ọmọbìnrin tẹ́ ń sọ yìí, labnatu akhi mina radaa, ó jẹ́ ọmọ fún ọmọ ìyá mi tí a jọ mú yàn ní ibì kan náà, tó ń túmọ̀ sí pé Abu Salama àti Ànábì sallam
wọ́n jọ muyàn ní ibì kan náà ni ẹni tí wọ́n bá dẹ̀ ti jọ muyàn níbì kan náà ọmọ rẹ̀ ń sì wọ̀ ni kí èèyàn fẹ́ ọmọ rẹ̀. Fọ̀kọ́ àdúgbò tẹ̀sán àdúgbò pé àrùdọ̀ àti ní ìwà àbà sálámẹ́tà Fùwẹ́ìbà àdúgbò sọ̀rọ̀ sọ pé Fùwẹ́ìbà fún mi lọ́yàn àti Abu Salama jọ fáwọn méjì lọ́yàn ni fàlà ta'ridunna alayya banatikum wa akhawatikum àdúgbò wa ni kẹ́hìn máa fi àwọn obìnrin yín lọ̀ mí àti àwọn ọmọ tó jẹ́ àwọn sisters yín torí pé bó ṣe wà yẹn wọ́n jẹ́ èèwọ̀ fún mi láti fẹ́ wọn látàrí pé wọ́n jẹ́ ọmọ fún ẹni tèmi àti rẹ̀ jọ mu ọyàn níbì kan náà kí la fẹ́ mú ló ń bẹ̀ torí pé bàyẹ́ pé tán là ń sọ àní wọnú púpọ̀ òun náà ni wípé àwọn sọ̀rọ̀ sálám Fùwẹ́ìbà tó jẹ́ ẹrú fún Abu Lahab tó wà náà mọ̀ nínú Al-Qur'an tọ́lọ́mọ ti sọ tọ́lọ́mọ wá ṣépele ẹrú àwọn ẹrú tó padà túkọ̀ lọ́rùn ẹ̀ òun náà jẹ́ nìkan nínú àwọn tó fún Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam bí abi wa ummi tó fún ní ọyàn. Lẹ́yìn eléyìí afáwá tẹ̀síwájú wọ́n ní rada'uhu sallallahu alayhi wa sallam fi badiyati Bani Sa'd. Lẹ́yìn eléyìí gbogbo àwọn táwọn fún lọ́yàn pé ìyá rẹ̀ fún lọ́yàn lẹ́yìn náà Fùwẹ́ìbà tó jẹ́ ẹrú Abu Lahab lẹ́yìn ìgbà náà ó tún wáyé kí ni ó tún wá mú ọyàn ní oko tó jẹ́ ti àwọn Bani Sa'd. Eléyìí wọ́n ní thumma arda'at Halimatu Sa'diyyatu Rasulullahi sallallahu alaihi wasallam fi badiyati Bani Sa'd bin Bakr. Lẹ́yìn eléyìí ni lẹ́yìn ìgbà tí Fùwẹ́ìbà náà ti fún lọ́yàn tán lẹ́yìn rẹ̀ wá ní Halima tó ń ṣe Halimatu Sa'diyyah tó yẹ sí pé òun náà wà ní kíni yẹn o òun náà tó jẹ́ ara Sa'd tó jẹ́ ìlú ló ń jẹ́ Sa'd àbí ká sọ pé gbèríko kan tí wọ́n wá ní pé Halimatu Sa'diyyah Halima tó jẹ́ ara Sa'diyyah òun náà wá fún Ànábì sallallahu alaihi wasallam ní ọyàn. فقام عندها رسول الله صلى الله عليه وسلم فدسيني حتى فطمته Ànábì sallallahu alaihi wasallam kí nìyẹn ó wá gbé lọ́dọ̀ ó wà lọ́dọ̀ wọn fún ọdún méjì gbáko حتى فطمته títí ó kí nìyẹn o tí tó fi ń fún Ànábì sallallahu alaihi wasallam ní tó ń fún ní ọyàn tó ń fún Ànábì lọ́yàn. ثم إنها طلبت من آمنة بنت وهب أن يبقى عندها رسول الله صلى الله عليه وسلم. lẹ́yìn ìgbà náà tó yẹ sí pé wọ́n ti fún lọ́yàn àti sọ̀rọ̀ tí wọ́n ti fún wọn lọ́yàn lọ́dún méjì òun àti tó ó dẹ̀ pé òun náà dẹ̀ ní ìpìlẹ̀ ká fún wọn lọ́yàn lọ́dún méjì ọ̀tọ́ wá pé fún lọ́yàn lọ́dún méjì tán وذلك لما رأت البركات التي ظهرت في غنمها وأرضها. nígbà tó wá ń fún Ànábì sallallahu alaihi wasallam lọ́yàn táwọn bí wà lọ́dọ̀ wọn yìí fọ́dún méjì yìí Halimatu Sa'diyyah rí i pé àlùbáríkà ń sọ̀kalẹ̀ sígbésí ayé àwọn tó pé àlùbáríkà yìí ń hàn lára àwọn nǹkan ọ̀sìn wọn ó ń hàn lórí ilẹ̀ wọn ó dẹ̀ jẹ́ nínú tó yẹ fún wọn fura ni ó fura pé àlùbáríkà ọmọ táwọn fún lọ́yàn yìí òun ló ń fa obìnrin ó wá ṣe kí nìyẹn o ó wá bẹ ìyá Ànábì sallallahu alaihi wasallam tó ń jẹ ó wá bẹ kí wà ìyá Ànábì jẹ́ kọ́mọ yìí tuntun ẹ̀ kí nìyẹn o kó tún wá pẹ̀lú ọmọ tí mú un lọ lẹ́yìn ìgbà tó ti pọ́dún méjì kàti fún lọ́yàn tán. qalat Halimatu Sa'diyyah Halimatu Sa'diyyah ló ń sọ̀rọ̀ yìí o níbi hadith tí àwọn afásọ pé ó lẹ́sẹ̀ lẹ́ látàrí pé àwọn hadith tó pọ̀ ni wọ́n ṣe kí nìyẹn ni wọ́n tọ́ka sí. Halimatu Sa'diyyah pé ní kí falam nazal nata'arraf min Allahi ziyada wal khayr. Halimatu Sa'diyyah sọ pé kí nìyẹn ààyè láàbí lẹ́ni tẹ́ sí pé à ń rí àlékún dáadáa àti oríire à ń rí àlékún dáadáa hatta madat sanatahu wa fasoltuhu. Ó wá ní kí títí lẹ́yìn tí ọ̀tá ti ń fún láti ọ̀tún wà lọ́dọ̀ wa tẹ́pá tó ti ń fún títí tó fi pé ọdún méjì wa fasoltuhu tó yẹ sí pé tí mo sì ń yẹ kí nìyẹn o tí mo sì ń fún lọ́yàn ààyè àgbò à ń rí dáadáa látàrí pé ó wà pẹ̀lú wa wà pẹ̀lú sọ̀sọ́lá pé àwọn kìnìyàn páwọn ń tọ́ ní ọ̀dọ̀ àwọn bàkánà ẹ̀ṣì ìbò ṣàbábà ni wà nígbà kìnìyàn ó wá ń gò lẹ́nu tó yẹ sí pé ó ń gò dáadáa tẹ́sí pé ènìyàn ń gò dáadáa láàyè ṣì bò gìrìmẹ́ẹ̀nì bó ṣe ń gò yẹn kódà àfẹ́ rí nínú àwọn ọmọ tó yẹ sí pé ó gò báyìí nínú àwọn tá a kú sọ́dọ̀ walam yabluku sanatayhi hatta kana ghulaman jaffa sallallahu alayhi wa sallam. Ó wá sọ pé kódà kò tí ì ṣe kí nìyẹn o kò tí ì ju ọdún méjì lọ hatta kana ghulaman jaffa títí tá a fi rí pé Ànábì sallallahu alaihi wasallam kí ni ó yẹ tó yẹ kó ti gbó tó yẹ sí pé kí nìyẹn o
ó ti lẹ́nu ó ti lágbára dẹ́pa ti kí ẹni ń gò dáadáa dẹ́pẹ́ agbára rẹ̀ hàn látàrí pé ó ti kí nìyẹn ó tún wá lè ń jẹun dáadáa fúnra rẹ̀ sallallahu alayhi wa sallam. Ilé ń túmọ̀ sí pé nínú àwọn bárọ́kà tí Al-Halima As-Sa'diyya tó rí látara wípé ó gba ànábì sallallahu alayhi wa sallam ó gba ànábì tọ́ ni ilé látàrí pé kí nìyẹn látàrí pé òun ló fún ànábì lọ́yàn. Bí ààrẹ ṣe lọ́mọ pé àwọn títí wọn máa ń fi kíní yìí ṣe iṣẹ́ ṣe ni wọ́n fi ṣiṣẹ́ ṣe ni tán bá ti wá sí gbòòrò báyẹn torí bádíà làwọn ń gbé àwọn ò gbé gbòòrò wọ́n ń gbé ìgbèríko ni so wọ́n máa ń wá sí ìgboro láti wá gba àwọn ọmọ lọ́dọ̀ àwọn èèyàn pé ìjọba àwọn ọmọ yìí lọ́yàn àwọn fi ń ṣiṣẹ́ ṣe so látara iṣẹ́ yìí lọ́wọ́ tó wáyé káwọn tó fi wọ́n jẹ àlùbáríkà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. So ilé àárí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni àárí mú kọ́ ní abala yìí. Alákọ̀ọ́kọ́ náà ẹ̀kọ́ tá a máa kọ́kọ́ rí mú ní abala yìí òun náà ní kan sallallahu alayhi wa sallam ẹni tán bí ni sallallahu alayhi wa sallam tó rinlẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam òun náà ṣe kí ni ó fẹ́ náà rẹ̀ sọ ni pé wulidtu wọ́n bí mi ni so a kì í gbá nábì sípò ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba náà bí tí ó sì bí ẹnìkan bó ṣe wà nínú suratul ikhlas so wọ́n bí ànábì ni ẹ mọ́ gbé sípò ọlọ́run ọba nínú ẹ̀kọ́ táwọn akọ́kọ́ rí mú kọ́ nínú ìtàn bó ṣe bí ẹnu sallallahu alayhi wa sallam ni pé wọ́n bí ni ẹ̀rọ ayẹ̀ tí wàá bí rè kò ṣe ọlọ́run bẹ́ẹ̀ kò ṣe gbákejì ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ọba àgbọ́dọ̀ gbé fún torí kọ́ ọlọ́run sọ pé nìyẹn lam yalid ọlọ́run ọba òbí lam yulad wọ́n sì bí ọlọ́run subhanahu wa ta'ala nínú ẹ̀kọ́ tá a tún rí mú kọ́ ní abala yìí òun náà ni wípé wọ́n ṣe sọ pé wọ́n bẹ̀rẹ̀ sọ àtàn bèèrè lọ́wọ́ ẹ̀ kí ló mú gbà lọ́jọ́ Monday oníjọ́ tí wọ́n bí òun nìyẹn tó ń túmọ̀ sí pé sallallahu alayhi wa sallam kò sọ ká mọ́ ẹ̀ṣẹ̀ ọjọ́ bí òun àwọn tí wọ́n tún wá gbáná bí rẹ̀ tó jẹ́ àwọn sàhábà radiyallahu anhum wọ́n ẹ̀ṣẹ̀ ọjọ́ bí rẹ̀ nǹkan tán mọ̀ nípa bí wọ́n ṣe níjọ́ Monday náà kò kí yẹn ó máa ń gbàwẹ̀ ní ọjọ́ Monday wọ́n dẹ̀ béèrè ìdí lọ́wọ́ rẹ̀ sallallahu alayhi wa sallam bí abi wa ummi tàlàyé fi tiwa jọ tábà ti jọ àwọn ẹni síwájú wa torí wọn kì í ṣọjọ́ bí ànábì náà ṣọjọ́ bí wọn kì í ṣe ọjọ́ bí ànábì sallallahu alayhi wa sallam torí àdádálẹ̀ tó clear pọ̀yàn ní ká máa ṣọjọ́ bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí gan tún wá rí iye tó tún wá ọjọ́ tán tún wá bẹ́ẹ̀ náà bí sallallahu alayhi wa sallam tó jẹ́ déètì yẹn gan ẹnu àwọn afọ́kò lórí ẹ̀ so ṣé ọjọ́ tí ò tiẹ̀ wá kó gan ṣé àwọn làwọn máa ṣọjọ́ ìbílẹ̀ lórí torí ẹjẹ́ àṣekí nìyẹn ẹjẹ́ àjọ àwọn ẹni ìṣíwájú wa nínú ẹ̀kọ́ tá a tún máa rí mú kọ́ ní abala yìí òun náà ni wípé ẹni tí wọ́n bá jọ fún yàn lọ́yàn papọ̀ ọmọ rẹ̀ èèwọ̀ ni láti fẹ́ fún yàn o nínú àwọn ẹ̀kọ́ tá a máa rí mú kọ́ a bá lọ sí àlùkò àwọn àfáwọn aṣàlàyé fún àwọn olójẹ́ ìwọ̀ fún wa jẹ́ pé a lè fẹ́ nínú àwọn obìnrin nínú àwọn tá a lè fẹ́ nínú àwọn èèyàn òun náà ni ẹni tẹ́ sí pé àwa àti òbí rẹ̀ ọjọ́ kékeré nìyẹn ọjọ́ fún wa ní ọ̀yàn papọ̀ ni ilé nínú àwọn ẹ̀kọ́ tá a máa rí mú kọ́ nínú ẹ̀kọ́ tá a máa rí mú kọ́ òun náà ní ipa Ànábì sallallahu alayhi wa sallam alálùbáríkà ẹ̀dá ní sallallahu alayhi wa sallam àlùbáríkà tó ti ń bẹ láti kékeré sallallahu alayhi wa sallam bí abi wa ummi tẹ́kí Al-Halimatu Sa'diyya gan ròyìn fáwọn ìjì àlùbáríkà Nabi sallallahu alayhi wa sallam láti kékeré tó ti wà lọ́dọ̀ àwọn sallallahu alayhi wa sallam so ẹni àlùbáríkà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ táwọn kan máa ń sọ káàtìkàtì lẹ́nu àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ tó mọ̀ sọ̀rọ̀ tó mọ̀ sọ̀rọ̀ sánàbì àgbọ̀ lẹ́nu dákẹ́ ni fánàbì tiwa o sallallahu alayhi wa sallam ẹni àlùbáríkà ni ọlọ́run bá gán tó sọ pé ọmọ arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run bá ní kí àdúrà ànábì dìde àfi kó jẹ́ ìkẹ́fún gbogbo àgbáńlá ayé sallallahu alayhi wa sallam torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láàrin mú kọ́ ní abala èyí tí a kà yìí nípa ìtàn ìgbésí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ibi tí a dẹnu dúró sí ní òní ni a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk